Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún ojú rere tí a rí gbà lọ́dọ̀ yín. A dúpẹ́ fún oṣù àṣepé tí ẹ mú wa rí ìbẹ̀rẹ̀ rẹ̀ yìí. A sì dúpẹ́ nítorí pé ẹ ò mú wa parí oṣù àṣepé yìí láyọ̀. Bákan náà ni ẹ ò mú wa parí ọdún yìí láyọ̀ àti ní àlàáfíà. A dúpẹ́ Ọlọ́run fún ìní ọjọ́ ìṣẹ́gun. Nítorí tí ẹ ò ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tí a bá lọ, a ò rí ìṣẹ́gun gbà. Nítorí ẹ̀yin ni balógun ọkọ̀ wa, àfi ògo forúkọ yín. A dúpẹ́ tí ẹ mú wa rí apá kejì ọdún yìí. A sì gbàgbọ́ wípé ẹ̀yin Olúwa yóò mú wa parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ògo ni forúkọ rẹ̀. Ọ̀run náà tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Títí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ìrànlọ́wọ́ láti òkè wá, apá kẹta. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù kẹjọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù kẹjọ. Àkòrí ìrànlọ́wọ́ láti òkè wá, apá kẹta. Àkọsórí ni a mú nínú ìwé àwọn ọba orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùn. Ìwé àwọn ọba orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùn tí ó kà báyìí pé bí ó sì ti dùbúlẹ̀ tí ó sì sùn lọ lábẹ́ igi júnípérì kan, sì wò, áńgẹ́lì sì fi ọwọ́ tọ́, ó sì wí fún un pé dìde, jẹun. Bákan náà ni àwọn bíbélì kíkà wa nínú ìwé ọba kìíní kan náà orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Ìwé ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ tí ó kà báyìí pé Ahabu sọ ohun gbogbo tí Èlíjà ṣe fún Jésébélì àti pẹ̀lú bí ó ti fi idà pa gbogbo àwọn wòlíì. Nígbà náà ni Jésébélì rán oníṣẹ́ kan sí Èlíjà wípé bẹ́ẹ̀ ni kí àwọn òrìṣà kí ó ṣe sí mi, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí èmi kò bá ṣe ẹ̀mí rẹ dàbí ọ̀kan nínú wọn níwòyí ọ̀la. Ó bẹ̀rù, ó sì dìde, ó sì lọ fún ẹ̀mí rẹ̀. Ó sì dé Báṣébà àti Jùdíà, ó sì fi ọmọ ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n òun tìkálára rẹ̀ lọ ní ìrìn àjò ọjọ́ kan sí aginjù tí ó sì wà. Ó sì jókòó lábẹ́ igi jẹ́nípérì kan. Ó sì tọrọ fún ara rẹ̀ kí òun bá lè kú. Ó sì wí pé ó tó nísinsìnyí, Olúwa gba ẹ̀mí mi kúrò, nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Bí ó sì ti dùbúlẹ̀ tí ó sì ti sùn lábẹ́ igi jẹ́nípérì kan, sì wò, áńgẹ́lì fi ọwọ́ tọ́, ó sì wí fún un pé dìde, jẹun. Ó sì wò, sì kíyèsi àkàrà tí a dín lórí ẹyin iná àti òórùn omi lẹ́bẹ̀ẹ́ orí rẹ̀. Ó sì jẹ, ó sì mu, ó sì tún dùbúlẹ̀. Áńgẹ́lì Olúwa sì tún padà wá lẹ́ẹ̀kejì. Ó sì fi ọwọ́ tọ́, ó sì wí pé dìde, jẹun, nítorí tí ọ̀nà náà jì fún ọ. Ó sì dìde, ó sì jẹun. Ó sì mu, ó sì lọ ní agbára oúnjẹ yìí ní 40 ọ̀sán àti 40 òru sí Hórebù, òkè Ọlọ́run. Wáyé, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí ìwọ ni ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dá wọn. Ìwé ìfihàn orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ẹsẹ̀ bíbélì tí ó wà lókè sọ kedere pé aṣẹ̀dá ló dá ohun gbogbo fún ìfẹ́ inú rẹ̀. Fún àpẹẹrẹ, nínú ẹsẹ̀ bíbélì tí a kà lónìí, a rí Ọlọ́run ó bọ́ Èlíjà kó lè ní okun láti ṣe iṣẹ́ tí a gbé lé lọ́wọ́ látòkè wá. Áńgẹ́lì Ọlọ́run sọ fún un pé dìde, jẹun, nítorí ọ̀nà náà jì fún ọ. Oúnjẹ náà fún un ní okun tí ó nílò fún 40 ọjọ́ àti 40 òru bó ṣe ń rin ìrìn àjò lọ sí Hórebù, orí òkè Ọlọ́run. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkeje dé ìkẹjọ. Síbẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ ìrànlọ́wọ́ látòkè wá fún ara wọn. Àwọn mìíràn kò tiẹ̀ kì í ṣe àtúnbí, bẹ́ẹ̀ ni wọ́n sì ń béèrè fún iṣẹ́ ìyanu. Àwọn wọ̀nyí kùnà láti gbà pé Ọlọ́run alágbára jẹ́ oníṣòwò gidi tí kò ní ṣòwò tí kò ní mú ìjọba rẹ̀ tẹ̀síwájú. Fún àpẹẹrẹ, Ọlọ́run nílò wòlíì. Nítorí náà nígbà tí Hánà béèrè fún ọmọ tí ó sì ṣèlérí láti fi fún Ọlọ́run padà, Ọlọ́run dá lóhùn ẹ̀bẹ̀ rẹ̀. Ìwé Sámúẹ́lì kìíní. Jésù ń sọ nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe fi ohun mímọ́ fún ajá o, kí ẹ má sì ṣe ẹ̀ṣọ́ yín síwájú ẹlẹ́dẹ̀, kí wọ́n má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀, wọn a sì yí padà ẹ̀wẹ̀, wọn a sì bù yín sán. Ẹsẹ̀ bíbélì tó wà lókè túmọ̀ sí pé Ọlọ́run kò ní fi ohun tí ó mọ́ fún ẹni tó ń gbé nínú ẹ̀ṣẹ̀. O lè wà nínú ìjọba òkùnkùn tàbí kí o máa fi ẹ̀ṣẹ̀ ṣeré gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì.
kí o retí kí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. Olùfẹ́, tí o bá fẹ́ ìrànlọ́wọ́ látòkè, jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi kí o sì pinnu láti ṣe ohun tí ó máa gbádùn. Fi ara rẹ jì sí ẹni tí ó pè ọ́ láti inú òkùnkùn jáde wá sínú ìmọ́lẹ̀ ológo rẹ̀. Ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án. Òun yóò sì máa ràn ọ́ lọ́wọ́. Iṣẹ́ ṣíṣe. Bẹ̀rẹ̀ sí í ṣe ohun tí ó máa fi ògo fún Ọlọ́run. Bọ̀wọ̀ fún un kí o sì jẹ ìgbádùn rẹ̀. Ìrànlọ́wọ́ látòkè yóò jẹ́ tìrẹ. Bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó máa fi ògo fún Ọlọ́run. Bọ̀wọ̀ fún un kí o sì jẹ ìgbádùn rẹ̀. Ìrànlọ́wọ́ látòkè yóò sì jẹ́ tìrẹ. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayako ní ó ka ọ̀run títí tẹ̀lé nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.